Fìtílà ẹ̀mí Classic TV. Ọkọ mi gbogbo ètí o wá ń ṣe fún wa yìí kì í ṣe pé ò tẹ́ mi lọ́rùn o ìwọ náà wo ilé bó ti rí bí bàbá rẹ bá ti jáde nísìn ọmọ ọ̀dọ̀ nìkan ló kù kò sẹ́lòmíì tibí tí mò ń sọ fún ọ pé kó o bí ọmọ bímọ nígbà bá ti gbé wọn náà bá ti bímọ èmi náà mọ fi sọ́dọ̀ kí ló ṣe bí tí ń gbọ́mọ rẹ dání àní kó o tètè ṣe kan èmi náà mọ tọ́jú àbí kí ni nǹkan tí ẹ rí sí. òun náà ń gbọ́. dákun torí Ọlọ́run ọ̀rọ̀ tí mò ń sọ fi sọ́wọ́ òsì rẹ ni o má fi jẹun o. a ní mo ti gbọ́. dákun bó náà bá ṣe létí kunkun ó ti gbọ́ gbogbo tó sọ yìí ní ìsìn wo àwọn àgbà wọn kọrin kan wọ́n ní òní ọ̀hárá sọ lọ́ọ̀jà o ọ̀la ọ̀hárá sọ lọ́jà ọjọ́ àbákúlà sọ́dẹ̀ gbé ọmọ ní kára o wo Ọlọ́run ní jẹ́kìtì ẹ̀ náà ò gbé. àní kó o tètè ṣe kan. ṣébí wọ́n lọ ń tọ́jú wa yìí ọmọ tọ́jú wọ náà wá serious ọgbọ́n kọ́ serious Ọlọ́run àgbàdúrà ẹ̀ sọgbọ́n wò ó kọ́ tó lọ ọ̀rọ̀ yìí tá a tún gbọ́ ìbóyá rọ ní bóòtọ́ ni àbúrò rẹ̀ ló wá léńjò ní ló sọ eléyìí fún wa ó ní lẹ́kọ̀ọ́ bọ́ bá lẹ́kọ̀ọ́ báyìí ó ní obìnrin pupa báyìí lílá ni làwù obìnrin dúdú lílá ni làwù gbogbo ọ̀sà ńlá ọ̀tí ẹ̀mọ̀ kan sí kan dákun torí Ọlọ́run àní ọmọ là àmọ́ àrùn burúkú tí wọ́n pè é dì í Ọlọ́run oníjó kángun wa o. oníjẹ́rú ọ̀bẹ mi o ẹ̀rù ń bà mí. Ọlọ́run mọ̀jọ́ yàdọ̀ wa o dákun Ọlọ́run oníjó tọ́ sí ọ o. ẹ̀rù ń bà mí. àwa ò lè kó. wo àníkọ́ sọ́ra ṣe bọ́ bá ti níyàwó tiẹ̀ ní ìsìn ọ jìnnà sí èdè ọgbọ́n báyìí dákun torí Ọlọ́run torí ẹ̀rù ń bà mí o. ti gbọ́ ọ̀sẹ̀ o àwọn àrí wo kọ́ tó lọ ọ̀kárí ọmọ yìí yàdọ̀ bàbá rẹ̀ fàdé ó lóun fẹ́ rí ọ. ó lè jẹ́ lórí tv yẹn ni. èmi ò lè sọ ń bọ̀ mọ́ òjìgèsì káyọ̀dú sí o. àpàdé láyọ̀ o lẹ́wọ̀n ọmọ ṣẹ́ o ọmọ sọ̀gbọ́n mọ̀rọ̀ àpàdé láyọ̀ o rọra o. Ọ̀dà o, ọ̀dà ọkọ̀ mi o, ọ̀dà ọkọ̀ wá o. Ó sódì òkè wálé pẹ̀lú ségi ẹ o, wọn ò ní ségi o, kó ń bẹ̀ fún kọ̀mọ́ fún. àdúgbò kan bẹ̀lẹ̀ kọ́ ilé Oṣòdì òkè Oṣòdì òkè ló ń jẹ́ nínú gbogbo àdúgbò tí bẹ̀lẹ̀ kọ́ Oṣòdì òkè lọ́lọ́run gbádé fún Oṣòdì òkè gbolẹ̀ ó gbolẹ̀ Oṣòdì òkè gbolẹ̀ ó gbolẹ̀ àdúgbò kan bẹ́ẹ̀ lè kọ́ ilé Oṣòdì òkè Oṣòdì òkè ló ń jẹ́. oníṣẹ́ ọwọ́ wà níbẹ̀ oníṣẹ́ ire wà níbẹ̀ oníṣòwò wà níbẹ̀ amúrabaṣọ ló ń ka ọ pocket speakers oníye area boys sísùn lọ́jà burata
Oshodi òkè gbolè ó gbọ́lẹ̀. Oshodi òkè gbolè ó gbọ́lẹ̀. Oshodi òkè gbayì ní gbogbo ayé. Kárí orílẹ̀-èdè kò síbi t'Oshodi òkè ò lápẹẹrẹ. Oshodi òkè àdúgbò ńlá. Operation sweep wetin you carry? Yellow fever, àráìsà, àkúdàáyà oríṣiríṣi àti ọ̀pọ̀lọpọ̀ òkú. Oshodi òkè náà ń gbé. Oshodi òkè gbayì ó gbẹ́yẹ. Oshodi òkè gbayì. Kọ́lá àwọn tó la yóò dúró tì ọ́ sórí ilé ọ̀ní ṣubú dànù ọ̀ní tẹ̀lẹ̀ lójú ọ̀sẹ̀ ní tẹ̀ lódì bọ́ bá tẹ́ta ní ọmọ tó fún ọ èmi mọ ọ̀rọ̀ yẹn sí ọ èmi mo ní kí bàbá rẹ ó kú ìwọ kó wa fojú kàn mí ọtí ní bàbá ń gbẹdọ ọ ètí bá tẹ̀ ńlẹ̀ àtẹ̀gbé ní gbogbo tẹ́lẹ̀ bá tẹ̀ ọ́ tẹ̀gbé Kọ́lá mọ gbọ́ bá lójú kọ́ mọ́ ta ìjòyè láyé àwọn bẹ lẹ́yìn rẹ ọgbọ́n gbogbo tọ́ ọ lò torí bàbá rẹ ti ṣàlàyé pé gbogbo tọ́ ọ lò wọ́n ti yẹjú rẹ lẹ̀ àwọn bí àkábá ìlàsẹ̀ làkúrè pé túlétúlé kórè èèyàn borí kórè èèyàn mọ́ ní ṣe mọ́ kí gbèsè ayé èèyàn dàrú kí gbèsè ayé èèyàn pọ̀ mọ́lẹ̀ kí gbogbo rẹ mo ti ṣe lẹ̀ fún wọn ọgbọ́n wọn kò bọ́ ní ṣe ọ̀sùn máa kó lọ́lé máa yan fanda bó bá ti wù ọ́ àfi kú Olódùmarè nìkan ló kù ikú Olódùmarè bẹ́ẹ̀ ni kí wọ́n yóò wọ́n dùn yóò ti rẹ̀ rẹ̀ ní ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé báyìí pẹ̀sẹ̀. Bàbá ẹjọ́ sá gbogbo àwọn ìtẹ́ ìsọ yóò yé èmi ní Jésù ọkàn mi balẹ̀ kò sí wàhálà ohun tí èmi sọ fún bàbá kan bá mi sọ fún mi. Kọ́lá bó mọ̀ kó ní Jésù fúnra rẹ̀ sọ ó ní ẹ̀rí ti bí ìṣẹ́bí kẹsàrì fún kẹsàrì lọ́ọ̀tọ́ kẹwàá fi tòun fóun níbi tó ń wà yìí bí Jésù lọ́tọ́. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ bàbá as a matter of fact èyí tí mo expect láti wá gbà lọ́wọ́ yín lẹ́yìn ni èyí tí mo bá yín sọ tẹ́lẹ̀ yẹn àwọn mo sọ pé bá mi wá oògùn jẹ̀dí afatọ̀. eégún àti ìdàgbé ọwọ́ mi bá ọ ẹ̀yin ọmọ òbí òní ọdẹ gbà kẹ́mínà ọdẹ bí ọ. eégún ìyẹn ń gbà mí wá. gbogbo àwọn ọmọ yẹn lẹ́kọ̀ọ́. ọ̀pọ̀ ọ̀la bó bá jẹ́ ti yín òní mo ti bọ́ ṣètò rẹ̀ lẹ̀ ń bẹ ní. mi ẹ jẹ́ máa bẹ lọ. obìnrin tó bá pàdé lọ ṣàgbákò ọ̀ṣàgbákò. ẹ jẹ́ máa gbé lọ. ẹ jẹ́ máa gbé lọ. eégún lóògù. ìyẹn gbogbo ní èmi mọ̀ ní o. nre ọ̀kárẹ̀ ẹrù lọ. kìíní ilé ìbò kékeré tó fi ń mú gàásì àbẹ̀kẹ́ gàásì kọ̀ọ̀kan lọ́mọ ọ̀dà ìjọ mẹ́ta tó ń mọ̀ ọ̀dà ọgbọ́ ẹ ṣe mo dúpẹ́ náà. ọ̀kárẹ̀ mo dúpẹ́ náà. wọ́n bẹ lẹ́yìn rẹ̀ ẹ ṣe mo tó bá dúpẹ́. dẹ́ni tó tẹ̀. Oshodi òkè Oshodi sálẹ̀ kọ́ bá wọlé o Oshodi òkè Oshodi ló lẹ́gbọ́ mọ̀ Oshodi òkè Oshodi òkè mọ̀ àwọn tó ló wà ní ẹ̀ Oshodi ló òkè ló wọlé síbẹ̀ òkè Oshodi sálẹ̀ kó ń bẹ̀ fún kọ̀mọ́tò ọ̀rọ̀ ọ̀gá mi gan sọ n ò ní sẹ́yìn o dúró ọ̀gá mi dúró láti ṣèrògbé ẹlẹ́ ṣé ò sí. ẹ̀yin tó gbéra yín ni. ṣáwa etí ló ń dùn yín ẹ gbéra yín ojú ẹ fọ́n ṣé ó mọ̀ fún gbéra wa ni. ẹ̀yin adúrà àgbàlagbà méjì ẹ gbéra yín. ṣọ́gbàlagbà ni wá ọmọ ọdún mélòó ni wá tó ń pè wá lágbàlagbà. ẹ tiẹ̀ dàgbà rárá
ọmọdé ni kí sì lọmọdé mọ̀ lẹ́yìn kọ́mọdé ó yí táyà kó sì tún fọ mú ìyá ẹ̀ sí é ẹ̀yin náà fọ mú ìyá yín sí é nínú ọkọ̀ nu. àbí bẹ́ẹ̀ kọ́. ọ̀rẹ́ wa dákun mọ́ bínú ó yẹ kó ti mọ kọ̀dísàn tá a wà kó tó di pé àgbéra wa nù ọ̀pẹ. ẹ gbéra yín ẹlẹ́gbéra yín ẹ lójútì ládùúrú àyè tí ń bẹ́nu ọkọ̀ yìí ẹ wá rí bí jókòó àfi pé kẹ́sì jangirọ́fà mò ń bi yín léèrè. bàbá èwo ni gbogbo eléyẹ jẹ́ ká lọ náà àtàìmù ń lọ náà ẹ̀dẹ̀ ń fi wá sọ̀rọ̀ bíbá ẹ lọ sí family meeting ilé náà. ó tó di pé àgbéra wa nù ọ̀pẹ torí yóò bá sọ̀rọ̀ wọ́n pa á lóore wọ́n ní bí egun bá ń lé ni ká máa rọ́jú bí tí ń rárá ayé ní rárá ọ̀run. ṣé ẹ rí mo ní kẹ́ máa mo ní òwe ayé àtijọ́ mo ló ti séǹgì lọ́jọ́ tó ti pẹ́ ẹ náwó gá òwe ẹ̀sìn àti pé tẹ́ ẹ bá pa òwe ẹ máa rántí Steve Atuwe of Africa tó ti di Steve Atuwe of International the one and only no rival God damn it tí oníkálukú yín oníbégún máa ń lé ní ká máa rọ́jú lẹ́kọ̀ọ́ nù níjọ́ òní nígbà tí eégún agódóńgbó tó bóde tí ń ṣeré lọ lóde náà wá yọ àdá làmínú náà ní aláǹgbá tó dúró sórí Yésù òun tèṣù lẹ́lẹ́jọ́ tí àwọn ọmọ òde èsìn wọn mú eré burúkú ni làwọn àgbà yan náà yan fada nígbà tí ọwọ́ àdá ba ìkan lẹ́yìn ọrùn yéé gbélé o wá wo àwọn ọmọ kéékèèké bẹ̀ bí wọ́n ti sáré mo wá sọ fáwọn àgbà náà mo ní ẹni bẹ́gún máa ń lé ní ká máa rọ́jú òwe ayé àtijọ́ ni o bẹ́gún máa ń léèyàn kéèyàn náà máa ṣe kí ni kọ́ máa sáré ẹ wá sáré bọ́ọ̀lẹ̀ báyìí. wá ní sùúrù àgbàlagbà ni wàá sí àgbàlagbà sí lẹ́ni tó ń sọ̀rọ̀ yìí náà jẹ́ àyànjú rẹ̀. lẹ́gbẹ̀ẹ́ fún ọmọ mi. Mr. Wasiu Ayinde lẹ́mi lẹ́gẹ̀sì mo tiẹ̀ mọ̀ ngbà mo ti rọrùn rẹ̀ àti bó ti pàǹtẹ̀ tí èmi là mọ̀ pé wọ́n ni. bọ́ọ̀ì mi ni. bàbá láàrin lọ èmi lè bọ́ọ̀ì yìí èmi lè bọ́ọ̀ì rẹ̀ ọ̀ bọ́ọ̀lẹ̀ báyìí ní sí. a surprise yẹ mi ò ní fi ẹsẹ̀ kámẹ́rì bọ́lẹ̀ ní mọ́tò yìí. mọ̀mí náà wá fọlọ́ ń búra pé mo fọ mú ìyá mi mi búra ẹ fi orí ara yín rìn bọ́lẹ̀. èmi Àdìsá. èmi Àyìnlá ni. jókòó. bàbá kí ni gbogbo ilé ẹ dá wa lóhùn náà ẹ dẹ̀ máa yanjú ẹ̀ lára ara yín má ṣàfùyín lówó yẹn ẹ waste time wa náà èèyàn ní business appointment ẹ fẹ́ lọ ṣe náà kí ni gbogbo eléyìí náà. ìwọ náà ń ṣe àyọnusọ nínú ọkọ̀ ọ̀gá ò kálọ̀ ọmọ bó ti rí ni wàláì níṣẹ́ lọ dàbí aláǹgbá tó gbégò ojú tọ́ ọ bá tún wá mọ ẹja Titus tí ọwọ́ àtàbàbà Titus tán ojú rẹ̀ méjèèjì báyìí yọ bọ́ọ̀lẹ̀ báyìí exactly bẹ́ẹ̀ lójú rẹ̀ ṣe yọ ńgbà tó gbégò ojú ìwé ewo jígí ńgbà tó bá gbé ojú ni. ẹ̀yin dẹ̀ mọ̀rọ̀ sọ gan o bàbá. ilẹ̀ o balógun wẹ́dà. bàbá. ọmọ sọ̀rọ̀ n ò fẹ́ gbowó ọkọ̀ lọ́wọ́ rẹ tẹ́lẹ̀ torí kó sóde òkè ni ọ́ àmọ́ kó wá sí àyọnusọ òun ó gbowó lọ́wọ́ rẹ wọn ò tún ní fún ọ sẹ́ńgì mo lè tún lè já ọ lójú ọ̀nà. inú ti ń bí mi báyìí. inú ti ń bí mi báyìí. bínúbínú ẹ lọ síra ró bínúbínú ẹ lọ síra ró ẹ wá bọ́lẹ̀. èmi bẹ́ẹ̀ ni má bọ́ọ̀lẹ̀ kẹ́kẹ́ mi náà máa lè. èmi ẹ má fi bàtà burúkú ìgò lẹ́nu. Agbabo. Agba. Wo. Ní sùúrù. Tèmi ní ọjọ́ lẹ́tẹ̀lẹ́ o. Tèmi ní ọjọ́. Tèmi ní ọjọ́ lẹ́tẹ̀lẹ́. Tèmi ní ọjọ́ lẹ́tẹ̀lẹ́. Tèmi ní ọjọ́ lẹ́tẹ̀lẹ́. Ọ̀dọ́ mi gan. Sọ́ọ̀mù ẹ̀kọ́ nìyẹn. Wọ́n yọ́lọ́pàá débì kọmíṣánná pólísì ní olè dìde. Owó ní sí káyọ̀ oyè lú bàbá. Sọ́ọ̀mù ẹ̀kọ́ nìyẹn. Ọ̀dọ́ mi gan. Wèrè ìdájú. Wèrè ìdájú. Wèrè ìdájú. Ọ̀dájú mi gan. Sọ́ọ̀rì wèrè ìdájú. Jàǹjọ ọmọ pé olúkálukú ló dípò láyé ara ẹ̀ dípò tiẹ̀ ló lò nígbà tí ọlọ́mọ ọmọ lérí tó ọmọ lérí pọkànpọkàn máa wọn láì tẹ́lẹ̀ méjì rẹ̀ nù lé. Ṣé ilé ọkọ̀ kan ti ṣe bí lè ṣe báyà? Wọ́n ti ọ́ ní tèmi mi ò lọ sí ẹni ibi tí màá máa gbé mo dé. Ibi tí màá máa gbé ni mo dé. Ibi tí màá gbé ni. Lẹ́sìn ibi ni màá tún ọrùn. Tọ́ọ̀sì mọ́ sáà ń bá lọ. Mi ò lọ sẹ́ni bí àmọ́. Mo bínú. Ó dìgbà tó bá padà wàá bẹ̀ mí fúnra ẹ̀. Kí ta ní padà? Fún mi mo sọ. Ẹ̀ ó sàn. Àmọ̀ ríra pẹ̀lú ayọ̀. Èmi ń lọ dúró bọ́sọ̀ fún mi. Wàá dẹ̀ sílẹ̀. Wọ́n fi ọ́lẹ̀. Wọ́n ka mi ò bínú mọ́. Gbogbo èèyàn ló ní àsìkò eré ọ̀tọ̀, àsìkò iṣẹ́ ọ̀tọ̀. Anamareu.
kéré díẹ̀. Uncle ẹ káàsán. Káàsán o. Ẹ jọ̀ọ́ ẹ bí mi dé Èkó. Èkó ló ń lọ. Bẹ́ẹ̀ni sà. Wọ́n ìkéré jọ ẹni tó yẹ kó máa wọ lift. Ẹ kàn rò bẹ́ẹ̀ ni mi ì dẹ̀ kéré o. Ẹ jà rò wò kó dáa kírú ẹ̀ máa wọ lift. Ẹ jọ̀ọ́ tẹ́ bá lè ẹ̀pù ni ẹ máa sọ mí nídìí owó yín náà. Lẹ́lẹ́ wá ń fún mi. Ẹ̀yin dẹ̀ dààmú ẹ̀ bóyá ẹ̀dẹ̀ yá mọ́tò wa ni. Ẹ jọ̀ọ́ ẹ lọ. Ẹ wá gbọ́, ṣé èèyàn wá ní gbé ọmọ kankan sùn lẹ́nu rẹ̀ bá ṣe máa náà rẹ̀? Ètò bóyá. Ìmọ̀jọ́ wo la fẹ́ ṣe lé ìgbà àpapọ̀? Ìbá rẹ̀ tó gbé dáadáa sí ilé. Kò sí èsì níbì kankan. Àmọ́ gbọ́n tá a máa dá sí. Oṣòdì látúndé yìí o. Oṣòdì àwọn pọ̀ bí. Àpò ètò ń ṣọwọ́ sí mi ṣẹlẹ̀. Ààbò àgbàlẹ̀ àgbélé. Sábà gbé o. Lẹ́kọ̀ọ́ kan ni. Lo sanwó ń gbé yẹn. Ìkòròdú ni. Ìkòròdú. Èmi náà máa ń ṣeré wá sí Ìkòròdú lẹ́kọ̀ọ̀kan. Àdúgbò wo ní Ìkòròdú? Lagos Road. Lagos Road. Lagos Road. Máa kọ àdírẹ́sì ẹlẹ́sìn. Tí ẹ béèrè orúkọ mi. Orúkọ yẹn mo sì máa béèrè gbogbo yẹn ni mo sì máa béèrè. Oyè ló ń pè mí ṣá. Ó lè tẹ́lẹ̀ torí bó ṣe ń ṣèmí ó lè ju pé kí n má béèrè orúkọ rẹ̀. Ó dẹ̀ láìpẹ́ nìyí o. Ó láìpẹ́. Ó fọ́ ìgàn ṣá. Ṣé o fẹ́? Mo fẹ́ tẹ bá fún mi. Mo lè fún ẹ. Mo lè fún mo fọwọ́ mú yẹn náà. Mo rẹ̀ lọ bá mi kọ àdírẹ́sì. Ẹ ṣe gan. Ìyẹn ò ti pẹ́. Ó mọ ohun tó máa ṣẹlẹ̀. Ṣé Ìkòròdú ni wọ́n lọ straight? Bẹ́ẹ̀ ni ilé ni mo lọ straight. Ó ṣeéṣe kí n sì dé Ìkòròdú lálẹ́ torí ti ẹni o. Mo máa ṣe kí n ní pé àjọ máa yà mí kan. Mo fẹ́ rí ọ̀rẹ́ mi. Ó ní ilé ìtura kan tí a ti máa ń pàdé. So fún ọjọ́ yà ń bẹ̀. Kò sí problem. Then àwọn ọlọ́kùnrin jù. Kò sí problem. Mo ló ti ń ṣiṣẹ́ yẹn. Hot frames ni. Hot frames. In fact, màá gbé ẹ dé ibi iṣẹ́ yẹn jọ kan. Ẹ ṣe gan ní mi adé ẹ̀dùn. Tí bá wá gbé ẹ dé lé ìsìn àwọn bọ̀dá ń kọ́ ṣé wọ́n ní sọ̀rọ̀. Ẹ fọ́ nìkan. Ẹ kú sọ pé ẹ fẹ́ mọ̀ bóyá mo ti marry or not. Ó yẹ kí n mọ̀. Ẹ wá nílò system. Ó dà àwọn bọ̀dá ń kọ́. Bí bọ̀dà lè ìfá mi ò tiẹ̀ mọ́ ó dà ìpọ́lọ̀ nǹkan sọ pé kí n láìkí torí kí ṣe gbogbo ọkùnrin tó bá pè mí máa ń dáná. Lóòótọ́. Bọ̀dá ò ní wọ́rí yín. Kò sí bọ̀dá kankan. Bí bọ̀dá kọ́. Àwọn ọmọ àdúgbò yóò lójú. Báwo náà ṣe máa wo orú tó dáa tó yìí? Báwo ní rọ́gbọ́n dá sí látijọ́ yìí? Ṣé ń bá wà ládùúgbò yìí máa ti nǹkan ti ṣẹ́nu rẹ̀? Ìfá mi ò tiẹ̀ mọ́ ó dà ìpọ́lọ̀ nǹkan sọ pé kí n láìkí torí kí ṣe gbogbo ọkùnrin tó bá pè mí máa ń dáná. Lóòótọ́. Actually wọ́n sọ fún mi pé mo lórí obìnrin. Wọ́n sọ bẹ́ẹ̀. Ó kàn yín pé kì í ṣe gbogbo obìnrin tí ó bá wú ojú èmi náà lèmi náà máa ń wù ojú ẹ̀. Torí kì í ṣe gbogbo àníyàn máa ń rí ọmọbìnrin tó dáa bí irú ẹ̀ báyìí. Ẹ ṣe gan ni. Wọlé kúkú ẹ̀. Bí táwa ti ń ṣètura rẹ̀. Mo rí bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi ló ní kọ́ńplẹ́ksì ṣùgbọ́n ibí náà fún bàbá. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́yìn. Bàbá ti ṣe iṣẹ́ kárakára tá a ti báṣẹ́ fálọ̀ tó bá di àkókò fàájì. Ó yẹ àwọn ọ̀rọ̀ wá síbi
àwa ní problem. Omi ní problem. Ṣé mo wà pa? Ní problem. Sórí bó ṣe wà, rọra wà pa báyìí tọ̀dọ̀ díẹ̀ mẹ́rin, kò fẹ́ mi ṣe jù. Àfọ́ tí mo kọ́ gbé ìwọ́dẹ̀ fọ́ ní máa gbégbẹ̀ mi ló máa bá lọ mi ló máa bá lọ fún mi ẹ̀kọ́ ṣe o Lord of Jesus Lord of Jesus Lord of Jesus. Ọ̀ṣọ́ tó wà ní ọwọ́ mi rẹ̀ fún ẹ àti àwọn NNDP sí ìlà. Olúwa wá wà. Okay. And there's one woman wọ́n bèrè yín. Kí ló ṣe porúkọ ẹ̀? Wọ́n náà Ṣọlá. Ṣọlá kí ló lóun fẹ́? Wọ́n náà mú LPO wọn. Ṣé o ti máa ń wá bí tẹ́lẹ̀? Ojú yẹn fàmílì àbákanbákan ṣá. Okay, go over there.
ọ̀rọ̀ tí yín náà ní sọ lọ́run ọ̀rọ̀ yín ò ní sùn tó nílẹ̀ o ìbí tó wá da gbogbo akọ náà wọn ò ní tú aká báyìí n tó mú mi wáyìí ó jẹ́ n tó bà mí lẹ́rù gidi gan Kọ́lá ni mo rí lójú àlá mo sì rí àwọn ọmọ kéékèèké mẹ́ta kan wọ́n wá ń sáré lé wọ́n ń fà á wọ́n ní kó wá máa tọ́jú àwọn lọ́rùn kó máa tọ́jú yín lọ́rùn wọ́n ní kó máa tọ́jú ọlọ́run ni wọ́n ń sáré lé e fún yìí wá mú mi omi ló jẹ́ kẹ́rù ó bà mo sáré jí látòjú oorun mi ló pé ọ̀run tí a jẹ́ kò tọ́jú ọmọ láyé mọ́ ọ̀run ló wá kù ẹ dákun ẹ gbà mí ilé ló bà ń lẹ́rù ẹ dákun ẹ ṣàánú mi torí ọ̀nà ẹ ṣàánú mi. Bá Kọ́lá wọ́n ní kí Kọ́lá wa máa tọ́jú àwọn ọlọ́run bó ti rí nù kókó láyé sálàyé kan wọn bọ́ọ̀kù lójọ́ ni yé mi ìwọ ni fún ọ kọ́ máa tọ́jú àwọn ọlọ́run bí wọ́n ti sọ mi àwọn méje kọ́ ló gbé àbáwọn mẹ́ta ni mẹ́ta péré mẹ́ta mú wọn sórí ibo àbí kí wọ́n ṣe ibodè ayé àtọ̀run èmi mo ni wọ́n ń káwọ́ èmi mo ni wọ́n ń káwọ́ wọn sórí ibo kí wọ́n pé gba wọn sórí ibo àmọ́ kí ni kàmọ́ fẹ́ kọ́ ṣe fún mi wá sọ fún Kọ́lá fúnra ara rẹ̀ pé kó wá fojú kàn mí. tó kó wá rí i. bọ́mọ̀ pẹ́ o ọ̀rọ̀ ara ẹni pé kó wá yọjú sí mi ọ̀dà bí n bá rí iṣẹ́ ṣe. ọ̀rọ̀ yóò ní sọ tó láyé o ọ̀rọ̀ yóò ní sọ tó láyé o ẹsẹ̀ mo dúpẹ́ o ẹsẹ̀ mo dúpẹ́ o ẹsẹ̀ kó tó. ó ní ìṣìnà ọ̀rẹ́ rẹ̀ jẹ́ ẹni bá mọ̀ sí jẹ́ àmọ́ pé ojú rẹ̀ yọ. Welcome, Oni. I love you. I love you. Olúwayé kọ̀ńdọ́tọ̀. Olúwayé dẹ́rẹ́bà kó bẹ́ẹ̀ fún kọ̀wọ́ fẹ́. Ṣọmọ tó wà wájú ẹ̀. Òpè ké wọn fàyà gbẹjọ màá ló fẹ́ yẹ ẹ̀dá sí i ọwọ́ sọ̀jù òkè. Olórí àwọn abirùn lẹ̀. Wàhálà ìwọlé pẹ̀lú ségbè àwọn ayé ló fi mí jẹ́ kì í ṣe mi. Èmi kọ́ ló sọ àwọn ayé ló sọ èmi kọ́ ló sọ ọ̀pá ìlà lọ bá wọn àwọn ayé ló sọ wọ́n sọ̀rọ̀ jù pàṣẹ. Ẹnu ẹ̀ ò tí rẹ̀ sórí ibi tẹ́nu ẹ bẹ́ẹ̀ dé ibẹ̀ ló wà lórí gbà.
síbí. Jesus. Gbogbo àfàgò kẹ́yìn àparò lọ́jọ́ ọjọ́ kan ẹ̀sán àké o àti tọ́jọ́ yìí ló ń dùn ní àrùnkárùn ló ń bàyè oníṣìnà jẹ́ oníṣìnà ò lè rọrùn wọ̀ rárá o oníṣìnà ò rere jẹ́ oníṣìnà ò rere jẹ́ ẹni bá mọ̀ sí jẹ́ àmọ́ pé ojú rẹ̀ jọ oníṣìnà ò rere oníṣìnà ò rere jẹ́. Ó pátákó yẹ òní onígbàgbọ́ láti ṣẹ́ta rẹ̀ ìgbà yìí lára kò máa rere jẹ́ oníṣìnà ò rere jẹ́. Ram Ram Shadi, Ram Ram Shadi, Jannega Tigilati na Koki Kakabani, Jan, Ọbalúayé o, ọba mi tí àwọn Hindus ń bà ní Israel máa ń pè ní Jan. Olúwa gbogbo nǹkan tí n bá dáwọ́ lélẹ̀ ní kó máa yọrí sí rere torí pé mo mọ orúkọ rẹ tó ń jẹ́ Jannatikahe Zaraha, Jannatikahe Zaraha, Jan. Tumhahi Mokbalala, Jallagi Amege, Jan Himmatra, Jallagi Amege, Bayro, Bayro, Bayro. Kí ló ń ṣe? Are you going to work? Mo ń lọ. Hello, where? Mo sáré ń enjoy story lọ́wọ́. Ìrẹ̀ mi ò tí mi ní lọ lẹ́nu ojú ọ̀sẹ̀ tó lọ clinic. Wọ́n lọ wẹ̀ lóòótọ́. Ẹ̀ka jù ọmọ wa ní rántí ìjẹba ìní létí. Èyí náà kò gbọ́dọ̀ sọ̀rọ̀. mo nífẹ̀ẹ́ wàá fẹ́ mi o dẹ̀ ní láti fẹ́ mi bó bá fẹ́ mi lẹ́rù wàá fẹ́ mi lélẹ̀
mo ní mo nífẹ̀ẹ́ Kọ́lá mo ní mo nífẹ̀ẹ́ ó bọ́ ni àní wàá fẹ́ mi. òwe ọjà sọ̀rọ̀ Pẹ̀lẹ́ o jàre pẹ̀lẹ́ o jàre nípa ọ̀rọ̀ arákùnrin yìí o ti ṣàyẹ̀wò sí iṣẹ́ fọ́ọ̀rùn ló ń bá já o. kí ló ń jẹ́ ìṣẹ̀kú ọ̀run sá. àní fún ohun tó ti kú kọ́ máa bá ẹni tó wà lóde ayé jà ilé ayé jà iṣẹ́ fọ́ọ̀rùn nìyẹn. àbọ̀ kí ló lè fà á. He hasn't offended anybody to deserve a thing like this. Èmi máa gbọ́ ìtẹ́ rí ìjàre. Ẹ má bínú sá. Ìjàre. Mo ní kò ṣẹ̀yàn tí wọ́n fi lè rán òkú sí kọ́ máa lè kiri. Ṣé orí ọ̀rẹ́ mo ti wò fínífíní? Mo rí pé kò lè dá pa adìyẹ àtọ́nikó tẹ̀ pa ọmọ ẹ̀ àlùkòdì ayé ọmọ aráyé. Àmọ́ iṣẹ́ fọ́ọ̀rùn ló bá jà ẹbọ kẹ̀lá máa rú ètùtù la máa ṣe fún. láṣẹ máa ṣe ètùtù yẹn sí. lọ́la ní ká ṣe ètùtù. àárọ̀ ọ̀sán àbálẹ́ta. bá tó bí aago 12 lóru ọgọ́jọ́ la máa gbẹ́bọ̀ ẹ̀ lọ. ẹ̀yin náà bàbá. má débẹ̀ débẹ̀. ìwé kò sí problem. máa jọ lọ ní gbàgbọ́ bá ṣe yìí ọ̀rọ̀ àtúbà tó jẹ́. bàbá ti rí ẹni. kí wàá ní nǹkan tá a máa wá wá báyìí. torí gbogbo nǹkan tí máa fi ṣe ètùtù máa wá yẹn ṣe gbọ́ mi tá a bá ṣètùtù ìtàn tẹ̀lé wà dúpẹ́ o ṣe gbọ́ mi ẹ wà dúpẹ́ o. mo jẹ́ èyí ẹ pẹ̀lẹ́ o mo ti sọ fún ká tó máa tọrọ. kò sí problem Kọ́lá I told you. wọ́n ní báwí wọ́n lè kíyàn. mo kí yín bóun lè fi dá mi lóhùn mo kí yín. èwo la gbọ́. ṣáyé lè ṣe tẹ ìpínlẹ̀ láti gẹta tẹ wá sí bíbá yìí kí lè ṣe bíbá yìí èmi àti mọ́mí ti di sílẹ̀ for more than 1.5 hours èèyàn kan ló ṣe àsọ fún wa yìí pé ọ̀dọ̀ rẹ ní dókítà mi báyìí máa wà for the past 1.5 hours a fẹ́ wọlé àrá ìwọlé ìwájú kalẹ̀ nígbà ẹ̀rẹ̀dẹ̀ ní gbọ́ lórí ọ̀rọ̀ ṣìnà ìnà nígbà tí ìjìpájá gbé slap tó gbé placenta yìí jẹ ẹjọ́ mi lójú o ẹjọ́ mi lójú gidi gan mi ìpanumọ́ ẹ má dùn mí jáde kílẹ̀ náà mi fún sí ó yá jáde. kí n jáde má lè jáde mọ́ mi jáde ilé má jáde. ìgbà yìí lálágbèrè máa tó mọ inú odò tó wù ú dọ̀ra. Mami, máa kú o. Ikú bò. Kí ló dé? Kí ni nǹkan tó dé tó fi ló kù? Mami. ṣe rí látijọ́ tí mo ti kó lọ́dọ̀ ni. ọmọbìnrin olórí burúkú wọn ni o. Bó ló ti rí? ni mo bá délé. ó di ẹ káàbọ̀ mi ti fọbìnrin lẹ́ńlé. Sẹ́yìn ló ṣe ló kù. fóònù tí mo ṣe ẹ̀gbọ́n sìn òun ni mo tún gbóhùn ẹ̀. Sẹ́yìn ló ṣe ló kù tó ò ní kú. Tó o bá ti ráyè kọ́ wá bá mi lóko. N ó mú ọ lọ́dọ̀ bàbá Fádèyí. Fádèyí ò lè ṣe nǹkan kan mọ́. Fádèyí ò lè ṣe eléyìí. Apá Fádèyí ò lè ka. Àní Fádèyí ó ṣe é, ebi ni mo sọ bẹ́ẹ̀. Fádèyí ò lè ṣe kó nú ọ̀rọ̀ yìí. Yóò ṣe mẹ́wàá nú ẹ̀. Kí lórí tó fi sọ bẹ́ẹ̀? Tí mo sọ bẹ́ẹ̀. Ẹ mọ dókítà ọ̀rẹ́ mi. Mo mọ̀ ọ̀rẹ́ ẹ̀ tọ́tọ́jú mi níjọ́sí o. Ṣé ó mú mi lọ́dọ̀ bàbá kan. Ó ròyìn bàbá yìí
ó ní jẹ́ bàbá àràbà ó ní kò sí tó bá wà bẹ́ẹ̀ tí bàbá yóò ní rí bàbá má débẹ̀ ní bàbá bá bẹ̀rẹ̀ sí wí kàn ń ló ń wí kàn tán owó tó tẹ̀ sọ tiẹ̀ yé mi bàbá tá a ti rò pé ó ló máa yanjú ọ̀rọ̀ ẹ̀ wá ní Fádèyí máa ṣe nǹkan kan. sọ̀rọ̀ mi yìí ọ bá ti mú ọlọ́dọ̀ bàbá Fádèyí tí mò ń sọ yìí gèrègè báyìí ló fi gbogbo ẹ̀ hàn mí. ó dá yín lójú. bẹ́ẹ̀ mo sọ fún ọ bàbá Fádèyí sọ̀rọ̀ mi ti yé ọ. ẹ kára mọ́ràn yìí o. lọ. ẹni lè lẹ́ni kí n fẹ́yàwó. fọkàn rẹ balẹ̀ mọ́. pẹ̀yìndà ìṣìkú ọ̀run pẹ̀yìndà lẹ́yìn ẹ̀ ìṣìkú ọ̀run ẹ̀ pẹ̀yìndà Kọ́lá wọlé o ìṣìkú ọ̀run pẹ̀yìndà lẹ́yìn ẹ̀ ìṣìkú ọ̀run. olùkọ́ nírònú kankan. èmi ò nírònú. ọmọ tó ń gbélé ọgbọ́dọ̀ gbélé. kí ló jẹ́. èmi ní di gbọ̀ngàn olórí àwọn àbíkú. ìwọ gbọ̀ngbọ̀ olórí àwọn àbíkú ìyá ló ṣe ní kí n má gbẹ́bọ̀ wá bí. ẹ má gbẹ́bọ̀ ilé yìí sílẹ̀. wá. káre ẹ̀yin ọmọ mi ìpàdé máa fà lénìí àwọn èèyàn ò tí ì dé láti ìrìn àjò ta ló tún fẹ́ lọ sí ìrìn àjò nù yín. yéyé mo fẹ́ lọ sí ìrìn àjò. ọlọ́jọ́ mélòó. ọlọ́dún mẹ́wàá. ó fi àṣẹ sí. aláyìí ronú lálágbèrè o àmukùn mákànlẹ́ ní ṣèṣìná ẹni ń jẹ wọn kì í ní láárí ìgbẹ̀yìn ló ń dolóku àdá wọn sí. ìgbà ìwé ìlú ọkọ̀ sọ̀rọ̀ ìdásánà ní ìlàjẹ̀ kó dé bá mi sọ̀rọ̀ náà. kó dé bá mi sọ̀rọ̀ náà. Mojí kì í ṣe pé lè mọ tí mo fẹ́ sọ àgbà tó ti sọ̀rọ̀ fún mi lánàá ṣùgbọ́n tí ẹni mò ń rò ìwọ gangan ló ń bọ̀dà náà tó bá ní kí ló kù mí kù bí tọ́lọ́run ṣe dé fún mi lẹ́yìn kí n fẹ́ yàwó kí n bímọ ni ìwọ náà lè mọ bí tí a ti ń bà bọ̀ èmi àti ẹ̀ ṣùgbọ́n ìgbà tí mo rò lọ tí mo tún rò padà bọ̀ ṣe ló yẹ kí n sọ pé oyún tó níyì o kò filẹ̀. dájú ìgbùdọ̀ gbọ́ ó lè ṣe sọ̀rọ̀ ṣàmọ́ dájú tí mo ní. bàbá ẹ̀ yẹn gan-an ni nọ́mbà 1 problem tí mo ní. èkejì tún ni wípé ó wà ní school. bàbá wo táyà tó máa bímọ sí ṣe ló máa lọ bọ́ sí táyà tó máa ṣe exam. ṣe máa lọ wò pé kí ni àwa lè ṣe sí. then after that wà lọ sí exam ẹ̀. ó lè ṣe sọ̀rọ̀ báyìí dé sọ̀rọ̀ bí ẹni tí ò lọ sí school. yíyà tó bá tẹ̀lé wàá ṣe exam ẹ̀. just 1 year ló máa miss. 1 year ló pè ní just bẹ́ẹ̀. èyí mo rò pé ó lè pay ẹ jù ṣáà ni wípé cancel everything wà in good order ìgbà kan sọ pé ká ṣe marriage kò lè bímọ. dájú ìgbùdọ̀ gbọ́. ìyẹn náà lè lò kò wá tún gba ẹnu mi láti sọ pé kò lọ ṣẹ́ oyún lọ́mọdé àárín nǹkan burúkú. yẹn kí wàá ni mo fẹ́ ṣe sí ẹ̀. bóyá kó dọ́gbọ́n sí. báwo irú ọgbọ́n wo mo fẹ́ dá sí. ó lọ rí dókítà ni kò yọ. kí n terminate. so that tó bá parí exam ẹ kúrò school ẹni bí dájú ẹ á ṣe gbogbo àwọn tó yẹ ká ṣe. dá mo ti gbọ́ máa ń lọ ilé ṣé. òun èmi náà kí n sọ pé kò yọ ọyún but tí bá fẹ́ ro tára mi nìkan ṣe máa lọ́wọ́ kò fílẹ̀ mi ò gbọ́dọ̀ fọwọ́ kan ṣùgbọ́n bí mo ṣe ń ro tèmi mo tún ń ro tiẹ̀.
àmọ́ náà ni bó ṣe rí. Gbogbo àpapọ̀ kẹ́yìn àparò lọ́jọ́ ọjọ́ kan ẹ̀sán àgbẹ̀ o àti tọ́jọ́ yìí ló dùn mí àrùnkárùn ló bàyẹ̀ òní ṣìnà tẹ́ ó ní ṣìnà òye lọ́rùn rárá o ó ní ṣìnà ọ̀rẹ́ rẹ̀ jẹ́ ó ní ṣìnà ọ̀rẹ́ rẹ̀ jẹ́ ẹni bá mọ̀ ṣì jẹ́ àmọ́ mi ojú rẹ̀ yọ ó ní ṣìnà ọ̀rẹ́ ó ní ṣìnà ọ̀rẹ́. Ó pákó tó yẹ òní rẹ̀ bì ó ní ìgbà kan bá di mẹ́ta èmi ìgbà yìí lára gbèrè máa tó mọ̀ inú ọ̀dọ́ tó mú lọ́ra sí oníṣìí náà ń fagbolo tó kẹ́yìn ayé. Oníṣìná ọ̀rẹ́ rẹ̀ jẹ́ oníṣìná ọ̀rẹ́ rẹ̀ jẹ́ ẹni bá mọ̀ sí jẹ́ àmọ́ pín ojú rẹ̀ yọ. Oníṣìná ọ̀rẹ́ oníṣìná ọ̀rẹ́ oníṣìná ọ̀rẹ́ rẹ̀ jẹ́ oníṣìná ọ̀rẹ́ rẹ̀ jẹ́ ẹni bá mọ̀ sí jẹ́ àmọ́ pín ojú rẹ̀ yọ. Àbẹ́ oníṣìná ọ̀rẹ́ oníṣìná. Mo kí ẹ̀yin ọmọ mi padà láti ìrìn àjò. Ìgbọ̀ngbọ̀ olórí àwọn àbíkú kí ló tún padà wá ṣe? Yéyé wọn àjá kí n pápá tó ṣá inú mi dànù. Ṣé ẹ tún ríṣẹ́? Ẹ rí. Ọ̀rọ̀ àwọn èèyàn wa pẹ̀lú oyún ṣíṣe wọn yìí. Ọmọ tó máa ṣe ṣé ó rí ibi tó ti ń padà bọ̀ ni o tún máa padà lọ síbẹ̀ sí. Mo fi àṣẹ sí i. Yéyé mo dúpẹ́ pé o fi àṣẹ sí i. Yéyé. Oníṣìná ọ̀rẹ́ jẹ́. Sísá, ẹ jẹ́ kí n bá dọ́kítà sọ̀rọ̀. Adé, báwo ni? Mo jí ló tún gbẹdẹ o. Ṣùgbọ́n lórúkọ tó lóhùn ò lọ rọ́bà. Mo fi yẹn lẹ̀. Àní kó wá rí ẹ̀. Mo sì máa lọ èmi tó wà lálẹ́. Kọ́lá wo ọ̀rọ̀ ara mi ti sún mi ọlọ́run ọ̀rọ̀ ara mi ti sún mi ẹlẹ́ẹ̀kínní adélà lọ bá ẹlẹ́ẹ̀kejì adélọ́lá tún ló fẹ́ lọ báyìí. Má jẹ́ oṣù rẹ̀ fọkàn rẹ̀ balẹ̀ ọgbọ́n tí mo rí. Kọ́lá ṣé lóòótọ́ ni wàá fẹ́ mi ṣe? Mo mi ìfẹ́ lùzẹ́ mi ìfẹ́ lùzẹ́ rárá. Kò dá ẹ lójú fọkàn ẹ balẹ̀ wo ṣe báyìí fọkàn ẹ balẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ má bẹ̀rù èmi tiẹ̀ ìwọ tèmi. Sí gbọ̀ngàn kí ló tún padà wá ṣe? Ó fún mi ní oṣù mẹ́ta péré kí ó tún ṣọ́ mi dànù wọ́n àjọ ń dúró. Wọn ò jẹ́ kó dúró ṣé ẹ̀ ń rí sí àwọn èèyàn wa
ibi tí ẹni tí olóyún ti sunkún àìrọ́mọbí èèyàn kan tún ní tiẹ̀ tó tún lọ ń ṣe dànù. àwọn èèyàn máa burú o wọ́n máa yọ̀ dájú o. ṣé o rí nǹkan tó tún máa ṣe o tún padà lọ bẹ̀rẹ̀ bí tó ti ń bọ̀ yẹn wàá tún padà lọ. ṣé tí wọ́n bá tún gbìyànjú àti tún ṣẹ́ oyún yẹn ẹni yẹn o bá mi mú lọ sí àjùlé ọ̀run kó wá padà wá sínú ẹgbẹ́. ibi tí ọ̀rọ̀ mi dé máa jẹ́ jù bẹ́ẹ̀ lọ. ọ̀pọ̀ àfàgò kẹ́yìn àparò lọ́jọ́ ọjọ́ kan ẹ̀san àké o. ọ̀la kí ni èrò? kí ló ní dáàdi wí. a ní kó gbàgbé ti dáàdi mú mi ti bá mi yọjú sáìtì mi. exam ẹ̀ dẹ̀ máa bẹ̀rẹ̀ ní next week. kó tó di pé tv yọ máa ti dàbí exam. so o ti wà pàǹtí ẹ̀ ni. mi ò ti wà pa ọlọ́run. má bọ̀ bí. ó wà pa. yóò wá gbà. kí ni mo ti wí. inú wa gbà. ṣé gbogbo èdè mò ń sọ látijọ́ ni mo fẹ́ràn ẹ̀ mo fẹ́ràn ẹ̀ lóòótọ́ ni bí mi ò bá fẹ́ràn ẹ̀ mi ní bá ṣe ń ṣọ̀kan kiri o. mo bọ̀ jókòó mo bọ̀. iṣẹ́ ọkọ mi. wọ́n gbà. olùsìmọ̀lẹ́ ní ẹ̀ kó wà kó bá mi kò ní jẹ́ báwọn ọmọ yẹn fà ń bọ̀ ọmọ wa ti máa dá sọ̀rọ̀ ẹ̀. Bàjẹ́. Wèrè. Kọ́lá. Ta ló tún bá sọ̀rọ̀ bẹ́ẹ̀? Wọ́n ní bàbọ̀. Bàbọ̀ bí. Lọ́kùnrin. Àdá fún ẹ. Kí ni mo rí? Ládàá fún ẹ. Àdá fún ẹ. Ó yẹ káwé. Ó yẹ káwé. Kọ́mọdé. Àbẹ̀rẹ̀ sí wẹ̀. Inú dídùn ayọ̀ àlàáfíà kó máa jẹ́ tiwa gbé jẹ́. oníṣekúṣe ọkùnrin o wọ́n á gbé dúdú wọ́n á gbé pupa oríṣiríṣi títí oríṣiríṣi àdélébọ̀ ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge ńkọ́ àtàwọn ẹlẹ́rù àyà àwọn pọ̀ ní gbogbo wọn ẹ̀san ń bọ̀ wá o máa jájọ́ ẹ lójú ó ti jájọ́ ẹ lójú ó ti jájọ́ ẹ lójú olójú panápaná olójú wáṣẹwáṣẹ olójú kọ́mọ̀dù ó ti jájọ́ ẹ lójú ó ti kọ̀dí nínú iyọ̀ báwo ló ṣe ṣe ọ́ alágbèrè ọkùnrin báwo ló ṣe ṣe sí ó ti gbókù àparò ó ti gbá pọ́n báwo ló ṣe ṣe sí mo ṣe bọ́ olóògùn àríyá ló fi ń jayán mo ṣe bọ́ olóògùn àrùn karùn ló ṣe ń ṣe ṣìnà ìjì mẹ́rẹ̀ẹ́rẹ́ ò ṣáàgìkù wọn ti gun kí aládì báwo ló ṣe ṣe sí ó ti dájọ́ ẹ lójú ó ti dájọ́ ẹ lójú olójú panápaná olójú wáṣẹwáṣẹ olójú kọ́mọ̀lù ó ti dájọ́ ẹ lójú. ìjọ̀gbọ́n dé o wàhálà ti dé ọmọ sọ́sí ni lẹ́nu tán ó tún buyọ̀ sí ìsọ́ kò ṣe é mọ́lá ìyẹ̀pọ̀ ò ṣe é ti dànù àrùn tó dára
ọlọ́sẹ̀ méjì ló ń dà sí ọlọ́pàá tó máa mọ́ra mo ti lọ́wọ́ dé lójú àpẹẹrẹ kí ló ti fẹ́ ṣèyí sí o ti dájọ́ ẹ̀ lójú. ẹ káàbọ̀ èèyàn ọmọ ẹgbẹ́ mi ní ìpàdé tó ń bọ̀ ìkọ̀ọ̀kan nu yín kí ẹ mú ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan wá ṣé ẹ ti gbọ́. dígbọ̀ngbọ̀ báwo lòun ṣe rí. ó ṣe oyún mi dànù kó lè ti lé ọ lọ sí àdúlé ọ̀run. ó káre. jọ wọ́n fi ibi kọ́lẹ̀ wọ́n fi ibi kọ́lẹ̀. ewúro tá a bá jẹ ewúro lọ́lọ́bọ̀rọ̀ kíkorò ní korò lẹ́nu àmọ́ kí ni ń gbẹ̀yìn ẹ̀ ewúre lóko ló ń gẹ́ ajírẹ́bí ọ̀gá supervisor bíyàwó rẹ̀ wùmí ti ń fẹ́wọ́ ló ń jalè ògbólógbò dìgbòlugi ni ayákìlá ni o ẹ sá fún ẹjọ́ bàbá ọmọ ló ṣàgbákò àṣídẹ́ǹtì yìí iṣẹ́ bọ́ àtúbọ̀tán ayéwádé àwọn ọmọ ló ṣe rédèrèdè kiri ìlú ìkúnlẹ̀ abiyamọ o iná sọ. ibi ayé yìí lọ mẹ́mọ́ ibi ayé yìí lọ mẹ́mọ́. ẹ̀mí ò láàrọ̀ ajírẹ́bí jóná mọ́lé fínfín ìyà yìí pọ̀ ṣé bọ́nẹ́gùn nígbẹ̀yìn ewúro ẹgbọ́n ta ló lówó sọmọ ń wà jáde nínú ilẹ̀ yìí báwo ló ṣe débẹ̀ ìfàní àbó ògùn ojú ògùn rẹ̀ ń bojì ta ló lògùn ta lògùn wáwọ́ sí ewúro ó korò ó kan gógó ajírẹ́bí wà ń bẹ̀ ṣọ̀mí ògùnmọ́lá pegedé ìyá níwẹ̀ níyà àgbà jẹ́mi sódìbò ní dókítà bàbá sùwé bàbá latin pẹ̀lú mọ́ọ̀dàlù kẹ́kẹ́lẹ̀ ń ṣe bẹbẹ kílẹ̀ tí wá rí mọ́fì bàbá fòye gbé àti àwọn ọmọdé wọ̀nyí sí. ẹjọ́ agbẹ́yìn gbogbo wa ò àmín. ewúro ọkàn gógó. àgọ́ oníbodè mo dé mo fẹ́ wọlé o. káàbọ̀ ọmọdọ̀rẹ́ àsìkò rẹ̀ ti tó kí ẹ̀mí rẹ̀ padà sí ipò kí o sì fi bójú òkú ṣe ilé rẹ̀ títí àsìkò rẹ̀ yóò tó. Kọ́láwọlé tó ráyè báyìí. Kọ́láwọlé àṣẹ ara mi ni tó ti rùn tó ráyè báyìí. Oyún tí ọmọ mi ní fún ẹ wọ́n ló ṣẹ́yìn fún. Kọ́láwọlé ó ṣe ìtọ́. Ó ṣe mí láàánú. Tí ò bá jẹ́ pé èmi àràbà gbàngbàmù tó gbọ́dọ̀ ṣe mí ní. Má jẹ́ kí obìnrin kan mọ̀ ẹ́. Abọ́gbọ́n mi, àmọ́ rere lolódùmarè ní kí wọ́n ṣe lóde ayé. Èmi àràbà gbàngbàmù má ṣe o. Ọ̀fẹ́rẹ́ ní gẹ́gẹ́, àwọn rere. Bàbá àràbà. Ẹ má ṣe báyìí fún mi.
ọ̀nà mọ́ mi o. Olójú panápaná, olójú wáṣẹ́wáṣẹ́, olójú fọ́màlú. Ara vigilante rà dem ṣe náà tí ẹ̀ ń jọ yẹn gan. Àmọ́ ẹjọ́ iná ṣe ẹjọ́ ṣe inú mi dùn yín gbà. Oríṣiríṣi àdélébọ̀, àṣàrà ọlọ́mọge ń kọ́, àtàwọn ẹ̀rọ àyàrá. Àwọn pàlú gbogbo wọn ẹ̀sán bọ̀ wá. Wọ́n bẹ ti bọ̀. Kúlẹ̀ bẹ́ẹ̀. Àwọn jọ̀lọ̀ kúlẹ̀. Olójú panápaná, olójú wáṣẹ́wáṣẹ́, olójú fọ́màlú. Ìgbónugó ò ní jẹ kókó jẹ gbá, Ọbàtálá ò ní jẹ pé kó jẹ karahun, èèyàn ò ní jó rẹ̀ kó jẹ pé ọ̀dọ́gìrì tó kù tí ló ń fẹ́ èrè ìpẹ́jánu tójú ti mú ti gbogbo ara rẹ̀ àpòmọ̀ lásìkò rẹ̀ nínú ẹ̀ lẹ́nu. Ṣé ìjẹ́ ká find out ibi tó ti bọ̀? Ó lè ló máa jẹ́ olè lè ní ó jẹ́ kó ti pẹ̀tà àgbèrè lọ́wọ́ ẹ̀ ní wọ̀. Ó lè nù. Wọ́n èso lè ọlọ́ṣàrà olóòlé ọ̀wà olè jàtìjàtì tó lè padà sí olè ọlọ́ṣàrà Olú yẹ kó ìtọ́jú kó máa kiri nǹkan pápá tó bá yá ó kà ó kà ó ẹ̀ tẹ́jọ́ lọ́jà lọ́wọ́. Ó bá ti ta ìwé ìfọ̀ nígbà yìí Adémásùn. Ìsùnmọ́sẹ̀. Ò ń gbọ́. Ìsọ̀rọ̀ tí o máa sọ ọ̀rọ̀ ẹ lọ. Mo ṣọ́ọ̀dẹ̀ mọ́jú. Bíi ti báwo? Àràbà ẹ̀ òṣì tó mú mi lọ́dọ̀ ẹ̀. Má pe àgbàlagbà ní òṣì. Pé bàbá òṣì. Kí ló le tó yẹn? Ó ní a máa gbẹ́bọ̀. Ẹbọ yìí là ń gbé lọ. Bàbá dárí méjì ọ̀nà. Ìbádé nǹkan náà ló bá yọ ló ní òun gbogbo ndókò ó ṣàkórúkọ ẹni kìíní kan lóhun lórí àdìkú. Ó yọ láti inú ẹ̀bọ̀ àti láti inú. Ìdí ẹ̀ mọ̀ lówó ẹ̀. Tó ní Àràbà gbọ́dọ̀ gbẹ́bọ̀ lọ torí náà kìíní kan. Kí dẹ̀ ló máa ṣẹlẹ̀ kí n tó mọ tó ń ṣẹlẹ̀ kí ní rándù yìí. Òun náà ti disappear. Àràbà kọjú sí mi nítorí náà kìíní kan ṣe gbá kan ṣàwó kan ọmọ awórelé o ló bá fèmí nìkan lẹ̀ láàrin méjì ọ̀nà lóru dúdú. Kéṣẹ́ lè nìyẹn o. Tí mo lẹ̀ ti ń sá bàràbàrà kiri kí n lè padà sílé ọwọ́ àwọn alága mo bọ́ sí. Ètò wa burú jù náà ni pé ọmọ ti bí Mojí. Mojí tá a ṣe kí ni fún mi. Àṣọmọ bàbá Àràbà ni. Ọ̀làdé ọmọ Àràbà ni Mojí. Bàbá Àràbà kan náà. Àràbà fi mílẹ̀ sí ibi náà dé gan-an tí kìíní kúkú yẹn ti yọ. Ibi tá Àràbà fi mílẹ̀ sí. Ǹjẹ́ kí n dẹ̀ máa lọ kó sọ́wọ́ àwọn ìlànà. Ṣùgbọ́n ní ọ̀rọ̀ rẹ̀ ò yé mi dáadáa. Báwo ló ṣe mọ̀ pé ọmọ Àràbà ni Mojí? Bóyá pé mo ní kí ló ti ń jẹ́ gbogbo ndókò àbí kìíní kan ṣáà ń jẹ́ kìíní kan lórí ohun lórí àbíkú lóní kó wò. Orí kí bàbá Àràbà wò. Bẹ́ẹ̀ ni ti rí gbogbo tí náà ń dáhùn. Àbájọ tí bàbá já ẹlẹ̀. Wọ́n ní òṣàbò lè gbè mí ṣé bí bó ṣe bá mi. Ṣé tí ò bá dẹ̀ lè bá mi gbẹ́bọ débi tá à ń lọ ṣáà lè mú mi padà sílé ló já mi lẹ̀ láàrin méjì ọ̀nà lóru dúdú. Ọ̀rẹ́. Kó yá ọmọ bó ṣe máa rí bàbá òun gbogbo òṣì tó ń ṣe kalẹ̀ kó mọ bóyá ìfẹ́ yanjú ọ̀rọ̀ táwọn yìí. I have to get to the Baba as quick as possible. Lórí o. Mo gbọ́dọ̀. Mo ní kí wọ́n rí yín tí ọ̀rẹ́ mi tí ó ní ẹ padà lẹ́yìn nígbà tí ẹ gbẹ́bọ lọ ní sá. Ẹni ibi ni ẹ, ẹni bí ẹni ọ̀ràn ni ẹ, ẹni ọ̀ràn ni ẹ, ìkàsìn ni ẹ. Bí mo ṣe ṣe tí ẹ kí ìgbésí ayé ẹ dára nílé iṣẹ́ tó dálẹ̀ tó ń rí gbéga mẹ́.
òwe àgbà ò yí padà wọ́n ní oore pẹ́ aṣèrè gbàgbé bí mo ṣe ń ṣoore ẹ tó láyé tí iléeṣẹ́ tó ń gbèrú tí gbogbo nǹkan dá fún ẹ ó tún lè pẹ̀lú èèyàn kan kẹ́ni ó ṣẹ́yìn fún abígbẹ́ mi lóbìnrin. kò rí bẹ́ẹ̀ sábà. má má pé bàbá kọjú kó jáde kó kó rẹ̀ fún mo ní kó jáde adé kó jáde àwọn ẹni bí jáde tí ò bá jẹ́ pé mo ro tán lọ́hùn pé èèyàn ọlọ́hùn ni mí olùdarí mi ò gbọ́dọ̀ ṣe mí bá ti jẹ́ pé ìwọ pẹ̀lú kí jẹ́ kọ́ bọ ìgbọ́dọ̀ jáwùrà ẹ̀yìn ẹni bí jáde jáde lé mi jáde jáde bí ẹni ọ̀rọ̀ gbogbo ìkà àgbàlagbà ìkà ẹni bí ẹni ọ̀rọ̀ ayé mà ṣòro òwe àgbà ò yí padà lóòótọ́ ò yí padà owó ọkọ̀ yín kan. ilé pòfẹ́sọ̀ lẹ wà yìí. bẹ́là. rárá o pòfẹ́sọ̀ moscow lélẹ̀ ilé òun ṣe bẹ́là. ilé pòfẹ́sọ̀ lẹ wà yìí àwọn èèyàn yín lọ gbé yín wá sí ibi báyìí. wípé ẹ ò sọ̀rọ̀ mọ́ geere bí èèyàn ṣe ń sọ̀rọ̀. mo ń wò náà mo mọ̀ kí mo sun inú ilé àbí n ò sórí ẹ̀ ní mo kàn sùn kọjọ pé èèyàn lálàá kọjọ bá ń ṣe gbólóhùn aṣọ kìí kọjọ pé bí kóbìnrin ọmọ ta síyàn kéèyàn náà máa ta sóbì kéèyàn bá máa lóhùn ò ṣe ń ṣe ń ò ṣe ń ṣe ń ò ṣe mo bí ìké tí mo rí mọ nu. ṣe rí ọmọbìnrin tẹ́ ẹ sọ yẹn gangan òkú ni ọmọ obìnrin yẹn. wèrè mọ làwọn obìnrin kẹ irú obìnrin ò sì wò nù. obìnrin kan abara méjì òkú ni. ń bọ̀ lára ọ̀run gbé ti bára ayé kan àmọ́ bẹ̀rẹ̀ sí sáfọ́ lọ́mú o tí mo bá ti róbìn tán lọ́mú báyìí wọ́n mọ̀ bẹ́rí fún ni ṣé gbogbo ẹni tán bá ti lọ́mú báyìí gbogbo wọn ni lòkú. àbàrà méjì ni nínú mọ́tò lẹ ti kú abẹ́rẹ́ mọ̀ pé kò sí ẹni tí ẹ ò lè búṣá ẹni nínú kò sí ẹni tí ẹ ò lè bú. àwọn èèyàn sọ bẹ́ẹ̀. ẹ̀yin ẹ ò mọ̀ fúnra yín. àwọn èèyàn ní sọ. kódà ní ìsìn tí níbi tí ọ̀rọ̀ yìí dé dúró sí eléyìí á kọ́ ẹ̀yin àti àwọn tó kù yín ní ọgbọ́n àwọn kọ̀ǹdọ́tọ̀ tó jẹ́ pé gbogbo èrò tó bá ti wọnú mọ́tò ẹ ò ní mọ̀ bẹ́ẹ̀ ṣe wọ́n máa sọ̀rọ̀ ẹ̀kọ́ wọ́n máa sọ̀rọ̀ sá tẹ́lómi bá ti gbaṣẹ́ kọ̀ǹdọ́tọ̀ nù yín á rò pé òun gbaṣẹ́ ológun kò sẹ́ni tẹ́ ò lè sọ̀rọ̀ sí. ṣé ẹ rí Oṣòdì Òkè tẹ́yìn lẹ́yìn iná yẹn àwọn òkú ló pọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ ni àwọn òkú náà pọ̀ ńbẹ̀ gbogbo bẹ̀ pátápátá ó yẹ kéèyàn máa ṣọ́ ẹnu ẹ̀. mo sọ náà pé èrò tó sòdì èrò yín pọ̀ lápọ̀jù wọn láti jẹ́ kán ti kẹ́ran mi rò ní wọn àìmí gan ọ̀dà Òṣòdì mọ́ wọn sọ fún ọ̀kà dẹ́rẹ́bà ni ká mọ náà ìjọra tí ń bínú kọ̀ state n ò tiẹ̀ náà bí àbíkọ́ mọ náà òyìnbó yábọ̀ òyìnbó gan tún yá lẹ́nu jó Òṣòdì Òkè lọ wà láwọn ọ̀nà bẹ̀ mọ́ ẹ dákun dẹ́rẹ́bà kan àti ọkọ̀. ṣé wọ́n gbé ọkọ̀ débi ni alẹ́ yìí nìkan náà gbé wá síbí báyìí. àbókù ti gbọ́kọ̀ lọ. ṣé bí ojú oorun lòkú ti báyìí. kètí báyàn lójú oorun ìṣẹ́jú mélòó ni ó fi gbọ́kọ̀ gba dẹ́rẹ́bà ló ti mú dẹ́rẹ́bà tọkọ̀ lọ. tẹ́ bá délé ẹ máa yanjú yẹn ṣùgbọ́n fún ìdí eléyìí kọ́ gbogbo àwọn èèyàn yìí yòókù eléyìí àjọ kọ́ yín lọ́gbọ́n papọ̀ kì í ṣe gbogbo èèyàn pátápátá lèèyàn máa ń sọ̀rọ̀ sí ẹni àwọn ẹlòmíì ẹ gbowó lọ́wọ́ ẹ ní fún un ní ṣéǹjì. àwọn tí wọ́n ń wọ ọkọ̀ náà àtàwa tá à ń wa ọkọ̀ ẹ̀rẹ́ lóminú àwọn tí wọ́n ń wọ ọkọ̀ náà bí aláwọ̀ òkú ni bẹ́ẹ̀ bá wàá ràwà gan tá a jẹ́ dẹ́rẹ́bà àtàwa tá a jẹ́ kọ̀dọ́tọ̀ yìí á ti mú mi ò ti mú igbónú wa mi ò ti mú ọ̀pẹ́ yìí ẹlòmíì jẹ̀dígẹ̀dí ló lóhun ohun tí ó fi parí ìgò kan iyì mọ̀ ọ̀pẹ́ yìí òye yìí èmi bẹ́ẹ̀ tí wọ́n mi mú kankan àmọ́ pé ká ṣe èké ìbú ọlọ́run kan fẹ́ràn mi ó ní nǹkan tọ́lọ́run fẹ́ràn kálukú. ẹnu inú. gbogbo yẹn ẹ̀rí fẹ́lẹ́fẹ́lẹ́ èèyàn lẹ̀ rí fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí kò ní lè béèbù iṣẹ́ mi òwò mi ni kì í sú mi kì í rẹ̀ mi. àmọ́ lẹ́yìn tẹ́ ẹ ti sọ àlùbáàmù tẹ́mi náà kàn fún yín ni pé kẹ́ ẹ lọ tẹlifíṣàn irú tẹlifíṣàn FTV
àbí AAIT àbí ká lọ sí sọmọ 7 ẹ wà sọ fún gbogbo àwa kọ̀ǹdọ́tọ̀ o pé gbogbo kọ̀ǹdọ́tọ̀ o ẹ má bú yàn mọ́ o àbí tẹ́ ẹ bá ti róbìn nǹkan o tó bá lọ́mú àbómi tó bá ti dáa jù ká yẹra fún wọn ká mọ̀ gbé wọn wọn kò bè sọ́kọ̀ o. àwọn ò ní ọ̀rọ̀ tá a fẹ́ bá yín sọ ju wípé ẹ̀yin náà lẹ mọ ara yín irú eléyìí sìn á kọ́ yín lọ́gbọ́n ẹ̀yin tẹ́ ẹ mọ ara yín yẹn ẹ jọ sọ̀rọ̀ fúnra yín pé irú nǹkan tẹ́ ẹ ṣe yẹn kò dáa ẹ má máa sọ̀rọ̀ sí gbogbo èèyàn mọ́. ẹ ṣe àdúpẹ́ ṣé mo lè mọ ọ lọ ilé. ẹ máa lọ sílé ẹ padà sẹ́nu iṣẹ́ yín. Kọ́lá Kọ́lá ìwọ ti jẹ̀bi sí ẹgbẹ̀rún sáfẹ́ ò lè sáwọ́ lọ́wọ́ ọba lọ́wọ́ ó kúrò ní ìgboro ó wá wá sínú abúlé bíbá àgbélẹ̀wò ẹ̀dà ó wá ní quotation bíbá tí ẹ lè ṣe àdàdà ó tẹ̀ ní ilé wọ́n fẹ́ fi ọmọ àgbáyé láéláé orí ò ní padà èmi náà á ní àwọn èdè bíi iṣẹ́ màá fi mú ẹ̀kọ́ fi. kí ló dé ọmọ yẹn ló tún yọ sí mi bàbá. ó yẹ sí ọ ayé rẹ ọ̀dẹ dá. èmi ọkọ fọ́ọ̀fọ́ àjẹ́ ọkọ ẹ̀mẹ̀rẹ̀ ẹlẹ́kọ̀ọ́ lóògùn ayé àpá ayé wò sí ayé èmi ọkọ nílé ó sún mi o. èmi ò múlẹ̀ tó bá fẹ́ kán rí òun lẹ́nìkan rí èyí tí àwọn fẹ́ kán rí òun ẹnìkan èrí ọ̀dà tó fẹ́ rí ọ ìwọ tó mo fẹ́ rí ọ mo fẹ́ rí ọ. má jẹ iye olóró o fẹ́ gbèjà ọmọ ẹ̀ o ò lè rí mi tó o bá fẹ́ rí mi pàdé mi lágbo ọ̀gẹ̀dẹ̀ tó wà lẹ́yìn ìkùlé ilé ẹ̀ kí ibẹ̀ láti máa fojú ajé kò ní sàn. alàyè àmọ́ bó kúrò jọ ni àbọ̀ kú àmọ́ bálàyè lójó kébẹ̀ pàdé rẹ̀ lágbo ọ̀gẹ̀dẹ̀ pàdé rẹ̀ lágbo ọ̀gẹ̀dẹ̀. kébẹ̀ pàdé kọ́lá ẹ má lọ káàtọ̀ ìwọ yọ̀ǹda mi kò dé tí ó sì yọ ìwọ fọkàn rárá rẹ balẹ̀ ó ti ní kí n pàdé òun wọ́n ti lọ́ọ́ pàdé rẹ̀ ẹ lọ ọkọ àbíkúlẹ̀ mi ọkọ ẹmẹrì ọkọ ọsọ ọkọ àjẹ́ ọkọ ẹlẹ́bọlógún ọkọ àfáà àlùfáà ayé èmi ní gbogbo rẹ mọ gbogbo jẹ́ kí n lọ kí n bọ̀ àyẹ̀ òní já ọ ẹ̀dọ̀ òní fò fún lájú rẹ lẹ òní rí kankan ń bọ̀ àbíkú ayé àbíkú ọ̀run ń bọ̀ wọ́n jọ lójú èmi ọkọ ìyá rí rè mo bọ́ kọ́lá mo dé ń bọ̀. ayé wò pé ayé ìdìbò àwọn ẹ̀ ń fi lọ́wọ́ láti dàgbọ́ ọ̀gẹ̀dẹ̀. ìrọ̀lẹ́ wa pa mẹ́tàlá yìí ò tó bẹ́ẹ̀. Àṣẹ ayé àṣẹ ọ̀rọ̀ ni ẹ̀rọ ẹ̀rọ ayé yóò fi dà mẹ́ta náà yóò kó bẹ̀rẹ̀ láti lọ́wọ́ ẹ̀rọ lè pa. bẹ́ẹ̀ bá tó bá tó bá tó wọ́n jẹ́ ní ẹgbẹ́ yìí ẹ̀kọ́ ló wà fa yín. mo dé o olórí ibú ọ̀run mo dé a ní ìpàdé rẹ lágbo ọ̀gẹ̀dẹ̀ mo dé wá bọ̀ ìwọ́dà bàbá wa pọ̀ fún ní gbogbo àlàyé ní dáhùn gbogbo igi tí ẹlẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bàbá ìdú ni mo fẹ́ rí. fọ́dẹ̀ yìí yé wọ̀. òde ọ̀kàrí. èèwọ̀ ajá ìkòrìdú tó pọ̀lú àjọ ọ̀run jẹ ó ṣe èèwọ̀. ọ̀bájọ́ mọ̀ mi ó ń sinmi tó jẹ́ ìwé tí kò tó jẹ́ ìwé tí kò tó èèwọ̀ èmi mo wí bẹ́ẹ̀ kọ́. fọ́dẹ̀ yìí èèwọ̀ èèwọ̀ fọ́dẹ̀ yìí èèwọ̀. ọ̀dọ̀ ọkọ̀ ọ̀rọ̀ kì í gbàgbé ni o. èèwọ̀ torí olúwo jí ní sáwọ́ òde ìwọ ojú ajá ìwòrán ní sáwọ́ òde ìwòrán ìkòrìdú tó pọ̀lú àjọ ọ̀run jẹ ó ṣe èèwọ̀. wọ́n ní ìwọ àbúrò àgbẹ̀ wájú lẹ́yìn ọ̀dẹ̀ wájú lọ́kọ́
èèwọ̀. Wọ́n ní ọ̀dún mílíọ̀nù tá ń bẹ́ lẹ́yìn ìlú ẹ̀yọ̀ lọ́wọ́ ìlànà tí mo lọ díẹ̀ sí táyàn. Èèwọ̀. Fọ́dé yìí èèwọ̀. Ó ní ẹ̀yọ̀ dá wọn tọwọ́ tó ti lè dáná kú. Ìjẹ́ wá ti gbé rúrú. Ìlà lákẹ́wọ̀ rẹ̀. Ọmọ àjẹ́ ọ̀run jẹ, ó ṣe èèwọ̀. Ìwọ òkú tó ń sọmọ Ajá mi burú títí kó ṣojú lé méjì. Èèwọ̀. Náà jẹ́ olójú láyè. Ṣé ní ayé rẹ̀ ó wá ti gbé rúrú? Ìlà lákẹ́wọ̀ lẹ́wọ̀. Fọ́dé yìí èèwọ̀. Èèwọ̀. Ajá yìí kò ní burú títí kó pọ̀ ọmọ àjẹ́ ọ̀run jẹ. Ibo ni ibo la ibo ti wá. Fọ́dé yìí èèwọ̀. Èèwọ̀. Mojísọ́lá ọmọ aráàké mẹ́jọ ọmọ ajógbẹ̀rú àjógbẹ̀kọ́ ọmọ wọ́rọ̀wọ́rọ̀ lórókè ọmọ òkè lágbèyìn ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sẹ́niyàn ó mà ṣe o àwọn wo ló dán ìwò lọ́wọ́ wá o ìwògbè aríran lọ́wọ́ ìwògbè aríran lọ́wọ́ wá ìrẹ́ni Fádèyí pọ́nrínkọ́ abìdí pọ́n yarí abìdí yá ọ̀pẹ̀lẹ̀jù abìdí rágbàmù ó ní fáfọ́ olú ọ̀gán ó bù fún ọ̀pẹ̀kẹ́tẹ̀ oṣù wíyẹ́kẹ́tẹ́ òfurùngbọ̀kẹ́ mọ́ ológbò dúdú abirùn jìẹ̀jìẹ̀ wà gbà èyí ó gbé ní bàbá Ifá o Àràbà ní bàbá Òkèmọ̀ o èyí ó gbé ní bàbá Ifá o Àràbà ní bàbá Òkèmọ̀ o èyí ó gbé ní bàbá Ifá o Àràbà ní bàbá o wà gbà o wà dẹ̀ gbà ọ̀fẹ́. Ayé yín àdá. Bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ yìí ni mọ mí ni ògbójúlọ́gùn tó máa ṣẹ́ ǹkó. Ṣàngó ní ọ̀pá yín ẹ̀yin òkú lásánlá ìwọ́dún mẹ́. Bómi tá a déhùn kìí ṣerú rẹ̀ èmi a máa tó kú pa tó kú òdúrà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì. Èmi ní í sí ọ ìwọ tí wọ́n fi ọjọ́ ogun oògùn àwúrẹ́ oògùn àìkú ni wọ́n fi wọ òkú jò. A mọ̀ pé àwọn òkú kan wọn èròjú daṣọ bójú ni. Abẹ́ríkà abẹ́sìkìtì kan wọn èròjú ráyè fogun bọ̀ sí ara wọn ọ̀yá wa pẹ̀yìn dà tó máa lọ báwọn. Bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀. Ìwọ ti gbàgbé pé oró dàbí ìpòrò dàbí irán oró ní sẹ́lẹ̀ ẹ̀fẹ̀ ni kí oró bẹ̀rẹ̀ sí ní tọ́ gbogbo ara rẹ bọ́ ti wa. Máa lọ bẹ́ẹ̀ máa lọ fọ́ọ̀rọ̀ gíga mo ní ọmọ lọ. Èèwọ̀ Fádé. Bàbá jẹ̀kọ́ àdáríjẹwé. Tade. Padà ìṣẹ́gun ọ̀run kò pẹ́yìndà kó padà sí Fújì padà sí bóyí ẹ̀. Padà ṣògbọ́n ọmọ mi padà o padà lábàjẹ́ àdáríjẹ. Bá a ti ń lọ òkùnkùn ni wà rẹ o òkùnkùn ni wà rẹ lálẹ́ rẹ̀ fọ́kùnkùn ọmọ fún ọ lọ bẹ́ẹ̀. Ọwọ́ agbèjà ọmọ mi ni. Ẹ̀rín ẹ̀ pa mí. Olùgbèjà máa borí gbogbo ọ̀gbọ́n mi. Ṣé o ti yìnbọn ẹ̀ tán? Kọ̀tán. Túbọ̀ yẹn tó kú, wọ́n ní ẹni bá mi kùkùté igbó, ara ẹ̀ ló mì. Àwọn sọ̀gẹ̀dẹ̀ gbẹ̀kẹ̀, orí ara ẹ̀ ló máa gbélé. Wọ́n ní kó bá mi rẹ̀ bẹ́ẹ̀, irun kẹrẹ bá bàjá. Àwọn mímọ́ ní tàwa, àwọn ń gbà yẹn máa ní ẹgbẹ́ àràbà gbàngbà máa wá ká.
agbáyan lani. Ìrùkẹ̀rẹ̀ bá tún gbèrò kékeré nìyẹn o lórí kékeré lórí ẹ mo ní kékeré lórí ẹ ìdán kékeré ni mo pa fún ẹ yẹn àwo mímọ́ ni tiwa àwa ò gbọ́dọ̀ ṣe bí mímọ́ ni tó lódùmarè ó mọ̀ wípé ọmọ ẹ òun ló ṣẹ́yìn fún ọmọ mi tó fi dèrò ọ̀run ó wàá gbèjà ọmọ ẹ. ọmọ mi lọ ṣẹ́yún fọ́mọ rẹ. èmi ni mo sọ bẹ́ẹ̀. akọ́láwọlé mi ọ̀gọ̀ tí ń bẹ nílé mi lọ ṣẹ́yún fọ́mọ rẹ. òun ló ṣẹ́yìn fún ọmọ. araba. mi ni mo sọ bẹ́ẹ̀. mímọ́ ni tó lódùmarè kó máa wádìí ohun gbogbo dájú kó tó ṣe ìdájọ́ tiẹ̀. ìyá lọ́rùn. ẹ̀yin irúmọlẹ̀ tí ẹ̀ ti bínú kọjá ààyè báyìí. araba. oúnjẹ. ọ̀rọ̀ lọ́wọ́ á rí bó ti rí yìí o. awo àmọ́ gbáwo nígbọ̀n wọn lóòótọ́. bẹ́ẹ̀ ni. àfẹ̀ gbáwo nígbọ̀n wọn awo atẹ́ awo afàyà. bẹ́ẹ̀ ni. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. èmi la wá lè ṣe tí n ti ń bẹ ńlẹ̀ yìí o. tó kú ọmọ rẹ ò ní lé ọmọ mi kiri mọ́. ọmọ tèmi ìfẹ́ oyún tí ọmọ ẹ̀ṣẹ́ ó ní ò jẹ́ kó rọrùn wọ̀ báyìí. ọmọ rẹ ò rọrùn wọ̀. bẹ́ẹ̀ ni. àwọn orúmọlẹ̀ àgbáláyé tìsálú ọ̀run ń bẹ lákàwọ́ mi ìkáwọ́ mi wọ́n wá bọ́ bá jẹ́ ti rí rọrùn wọ̀ tọmọ rẹ. ipá mi kan á dàgbọ́ sí. ọgbọ́n wo la máa ga sí. mo gbọ́ sórí ojàre ọmọ ẹ̀ Kọ́láwọlé á gbé ẹ bọ́ á gbé lọ sí ibojì. bójì ọmọ tó kù. bẹ́ẹ̀ni. òkú rẹ ò ní lé mọ́. kò ní lé mọ́. bójú bá yẹjú. kóun má yẹ hùn bó ṣe máa jẹ́ nìyẹn o bó ṣe jẹ́ nìyẹn o. má gbàgbé o má gbàgbé o má gbàgbé o. ọ̀fẹ́. ọmọ mi ọgbẹ́ bọ́ ìsìnkú wọn padà bájínátù mi ọ̀sẹ̀ sí báyìí rí bájínátù mi sẹ̀sìn ọmọ ṣéwù ọ̀gbá pa lọlé àràbà yámuyámu èmi ò gbójúlóògùn sọ máa jẹ́ níkù ẹni mọ̀ òkú ẹni kú ọmọ kúkúrú bí kú ẹni kú rán pa ni láàjì lọ́sàn-án gan lèmi ń pààyàn. ọmọ mi ọgbẹ́ bọ. ayé yín ò ní dà òfò lẹ́sìn ẹ̀yin èmi ni èmi ò gbójú lóògùn tó máa jẹ́ kó o lè jà kúdẹ̀ ẹni àti ìgbẹ́dọ̀ bí ara rẹ̀ ojú ọ̀nà. agbanda lábẹ́ tí kákájá èmi ni tọmọtọmọ lẹ́sọ̀kù tẹ̀bí lẹ́sọ̀kù lọ́ọ̀rí kọ́lá kọ́lá ìwọ lọ jẹ̀bi. ó ṣòdì òkè lọ́tí kàgbákò rẹ̀ ọmọ tí ó ṣòdì òkè ó ṣòdì òkè kàgbákò ló ṣòdì òkè ọmọ tí ó ǹjẹ́ ọ̀ṣẹ́yún bóyá bọ́ ṣẹ́yún iwájú rúmọlẹ̀ lọ́wọ́ ẹ̀ mo ṣe ọ̀ṣẹ́yún bóyá ọ̀kàrí ǹjẹ́ ọmọ náà kú àbí òkú. Òkú ọmọ náà ló lé ọkàn. Òkú ọmọ òun ní ilé ọkàn mọ̀ òkú. Òkú rẹ̀ ní tẹ̀ ọ̀la ààbò. Kọ́lá ó wá látúnṣe. Èmi mọ̀ ń bẹ wájú rẹ̀. Ẹ̀yin ló wọlé wọlé. Ẹ̀ṣẹ̀ wọlé. Ayé ni wọ́n dá. Lẹ́yìn báwọn ògúnlákáyé ọ̀sẹ̀ mọ́lẹ̀ lómi ilé bẹ̀rẹ̀ wẹ̀ ọ̀làsọ́lẹ̀ nígbà tí wọ́n bóra ṣàgbó olókòṣe rẹ̀ fún jẹ́ iye àkàtà yẹrìyẹrì iná lójú iná lẹ́nu ọkọ̀ ya mo dúpẹ́ o
Ọbàtálá Ọbàtásà ọba takuntakun tí ń bẹ lóde ìrìnàjò mo dúpẹ́ o. Ọjà ìbílẹ̀ ọ̀dọ́ okú rẹ̀ nílé ọ̀kẹ́ àtúnṣe wa ń bẹ́ẹ̀ ẹ̀bọ̀n náà pè. Sọmọ ibojì ọmọ tó kù mo mọ̀ ọmọ ẹ̀bọ̀n náà pè ètùtù náà ṣe ọ̀gbẹ́ o bọ́ bá ti pé ayé rẹ ti rójú ọ̀rọ̀ rẹ ti dájú ẹ̀rọ pọ̀ sí ti bọ́ ọtí ń bá lé ìgbé ọgbọ́n mi. Má gbé ọmọ gbé tó dájú jẹ́ ìsinmi adé ọmọ gbé. wá gbé fún ẹ jọ kó fún mi lọ́rùn lẹ́ o kó má yọ mí lẹ́nu mọ́ àṣìṣe ni o jọ àṣìṣe ò gbọ́gbọ́n o jọ má yọ mí lẹ́nu mọ́ ẹ kọ̀ọ̀kan balẹ̀ dáyé mi o. Kọ́lá 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 kí ló dé tó ń yọ mí lẹ́nu mo múra pé kí n máa jáde lọ ni o tún dé o tún wá yọ mí lẹ́nu kí ló dé. má bínú ẹ̀fọ́ tó ní kí n gbé wá fún ẹni mo gbé wá jọ má bínú èsì ló ṣe má bínú. o ṣẹ̀ wá ń bẹ̀ mí ní ìsìn pé kí n má bínú lẹ́yìn ìgbà tó dẹ́mi mi légbodò tán o ò jẹ́ kí n ráyé gbé o ò tún jẹ́ kí n rọrùn bọ̀ ìwé tí mò ń kà ò jẹ́ kí n kà tán o lọ ṣẹ́yún fún mi tipátipá o dẹ̀ sọ fún mi pé o nífẹ̀ẹ́ mi ò nífẹ̀ẹ́ mi tí kì í bá ṣe ti bàbá mi àràbà tó ti fi Ọlọ́run Elédùmarè bẹ̀ mí mi kì bá tún járí tiẹ̀ rárá a tún wá wí tán.
gbé fún ẹ jọ kó fún mi lọ́rùn lẹ́ o kó má yọ mí lẹ́nu mọ́ àṣìṣe ni o jọ àṣìṣe ò gbọ́gbọ́n o jọ má yọ mí lẹ́nu mọ́ o jẹ́ kọ̀ọ̀kan balẹ̀ dé ayé mi o. Kọ́lá 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 kí ló dé tó ń yọ mí lẹ́nu mo múra pé kí n máa jáde lọ ni o tún dé o tún wá yọ mí lẹ́nu kí ló dé. má bínú ẹ̀fọ́ tó ní kí n gbé wá fún ẹni mo gbé wá jọ má bínú èṣì ló ṣe má bínú. o ṣẹ̀ wá ń bẹ̀ mí ní ìsìn pé kí n má bínú lẹ́yìn ìgbà tó dẹ́mi mi légbodò tán o ò jẹ́ kí n ráyé gbé o ò tún jẹ́ kí n rọrùn wọ̀ ìwé tí mò ń kà ò jẹ́ kí n kà tán o lọ ṣẹ́yún fún mi tipátipá o dẹ̀ sọ fún mi pé o nífẹ̀ẹ́ mi ò nífẹ̀ẹ́ mi tí kì í bá ṣe ti bàbá mi àràbà tó ti fi Ọlọ́run Elédùmarè bẹ̀ mí. Èmi náà ní kí n wá mú ẹni kájọ lọ́mọ ṣe tọkọtaya lóde ọ̀run kọlù níwọ̀n ọba àgbà tí wọ́n ti jẹ́ kémi náà wọlé. Mo wá rò pé léyìí á kọ́ ìwọ àti àwọn ọkùnrin bíi tiẹ̀ lọ́gbọ́n wípé ìwọ̀nba là ń tọ́ obìnrin lájẹ̀ ṣẹ́yìn fún obìnrin mu ṣùgbọ́n mo dáríjì ẹ̀ kó máa bá tiẹ̀. Oshodi òkè gbolẹ̀ ó gbolẹ̀. Oshodi òkè gbolẹ̀ ó gbolẹ̀. Àdúgbò kan bẹ́ẹ̀ lè kọ́ ilé. Oshodi òkè.